ìròyìn yàjóyàjó láti ìkànnì Jígí Alára kẹrìnlélógún. Mo ń ròyìn láti ẹ̀ka ìpínlẹ̀ Èkó. Gbajúgbajà adẹ́rìn-pòṣónú Bọ̀dá Shaggy ó ṣe ọjọ́ ìbí rẹ̀ ó sì fi sórí ayélujára rẹ̀ wípé ọjọ́ ìbí kì í ṣe ohun tí òun kúndùn láti máa ṣe. Ó ní débi wípé tó bá ti di ọjọ́ ìbí tòun á máa pa ẹ̀rọ ìbánisọ̀rọ̀ òun nítorí òun ò fẹ́ kí ẹnikẹ́ni kan kí òun kú ọjọ́ ìbí fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ tàbí kí wọ́n pe òun. Ó ní àwọn tó súnmọ́ òun dáadáa ni wọ́n mọ̀ wípé Shaggy kì í ṣe Sámúẹ́lì, ṣùgbọ́n kò ń ṣọ̀rọ̀ tòní ọ̀rọ̀ ọjọ́ mìíràn ni Bọ̀dá Shaggy sọ wípé àmọ́ ọjọ́ ìbí eléyìí ó ní ohun tó ṣẹlẹ̀ nítorí pé ẹ̀mí òun fẹ́ẹ̀ bọ́, ṣùgbọ́n Olódùmarè ọba ló padà dá ẹ̀mí òun sí tó fún òun ní àǹfààní láti wà láàyè. Ó ní ìdí nìyẹn tóun fi súré tètè ní alẹ́ àná láti lọ ya àwòrán fún ọjọ́ ìbí tòun nítorí inú òun ń dùn, ayọ̀ òun kún, kódà òun mọ rírì oore tí Ọlọ́run ṣe fún òun tó mú òun wà láyé, tó mú òun wà láàyè láàrin àwọn ẹgbẹ́ òun. Láti tún ṣe ọjọ́ ìbí tòní, ó ní òun ò yàtọ̀ sí àwọn tí ikú ti pa ṣùgbọ́n àánú lòun rí gbà láti fi wà láyé. Ìdí nìyí tí òun sì ń fi ẹ̀mí ìmoore hàn sí Ẹlẹ́dàá ọba tó dá òun sáyé ó ní òun dúpẹ́ fún ẹ̀bùn ọjọ́ ìbí tí wọ́n fún òun ó ní àmọ́ ohun tí wọ́n lè ṣe fún òun tí inú òun lè fi dùn jù ní wípé orin tí òun ti ṣe fún ọjọ́ ìbí tòun láti fi mọ rírì oore tí Ẹlẹ́dàá ṣe fún òun kọ́ bá òun lọ gbọ́ tó kì í dùn kó pọ̀. Àánú ìjù báyìí lọ ní abala ìròyìn yàjóyàjó láti ìkànnì Jígí Alára kẹrìnlélógún. Títí di ìgbà mìíràn tá ó fi re àtayọ̀ pàdé. Orúkọ tèmi ni Ọ̀dẹ́mọ̀ Abímbọ́lá Olúwatósìn. Ẹ má gbàgbé láti bá wa subscribe sí ìkànnì Jígí Alára kẹrìnlélógún. tó ire lójú owó ń rí. Ìkànnì Jígí Alára kẹrìnlélógún, bàbá gbogbo.